Africa Content TV.
tó wà ní ilẹ̀ yóò tó pín àti ẹrù tó wà ní ilẹ̀ yóò tó pín. 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 Bọ́lá pẹ́ ẹrù tó wà ní ilẹ̀ yóò tó pín. Bọ́lá pẹ́ lẹ́bìtì. Ẹrù tó wà ní ilẹ̀ yóò tó pín. Ẹrù tó wà ní ilẹ̀ yóò tó pín. Mustapha, bravo! Ẹrù tó wà ní ilẹ̀ yóò tó pín. Ẹrù tó wà ní ilẹ̀ yóò tó pín. Olúwa ló ń dùn. Olúwa ló ń wáyé o. Olúwa ló ọgbọ̀n ọdún yẹn kọ sẹ́nẹ́tà Mustapha. Ọgbọ̀n yàrá òní, yàrá òní. Gbogbo national union. Àyìnbó ẹ̀ẹ́dẹ́gbàjà lórí òkè. Ẹgbàrá yín mọ́ra, ẹ̀ṣẹ̀ra yín lọ́kọ̀. Àdúgbò dúró pé. Ilẹ̀ yóò bá àwọn àgbẹ̀ lórí àwọn aṣíwájú lọ́wọ́lọ́wọ́. Ẹ má jẹ́ sanwó lẹ́nu ọkọ̀ Yorùbá o. Èmi ti tàbá lọ́wọ́ àwọn ọ̀la ọmọ mi. Ẹ̀yin lórí olórí. Ẹgbẹ́ àpọ̀ òkèlè yìí nílé. Láìpẹ́ ti bá ti ní ìjọ òkèlè àwọn bí. Ó ti di national president. Ilé wọn pàjọ́ mú. Olúkálùkù á máa bá àbúrò gbogbo ní pátápátá. Èyí ló ń kó àmọ́ ọkọ̀. Láti ṣe ní ìdí. Láti jẹ́ transporter. Àìgbé mi kọ́ ìyàwó. Ìyàtí. Ó ti yẹ kí ẹ̀rọ àbíní. Lókè, ìwọlé wà. Àwọn àpàlẹ́ tàbí kìí sí ìrẹ̀kẹ̀kẹ̀ bá tọ́lọ́. Àìgbé kò sí ìrìnlú. Oh,
ní Lagos State, MC President, National Union, Àbàdé Aṣíwájú, President Federal Republic of Nigeria, ẹ̀rí pápá àwọn ọkọ̀ àdé orí ọ̀gbìn. Ṣẹ̀rí pápá àwọn ọkọ̀ àdé orí ọ̀gbìn. Aṣáájú President, Federal Republic of Nigeria. Ìdílé ọ̀pọ̀. Nígbà tó bàbá ń sọ, ṣé wọ́n ti lọ́ọ́ sí ìwé ìtàwọn máa ń fi?